Mommy, Tókẹ́ ti máa ń sọ̀rọ̀ fún yín lélẹ́yìí. Ìyàwó mi tí mo fẹ́ fẹ́ sílé. Tó máa ń pè mí every time tó máa fi ń béèrè pé who is my love, who is my love, who is my love. Ẹ jọ̀ọ́ ìyá wa. Tá bá ní ká mú ní méní méjì, ẹ ti tó ọmọdún mélòó? Actually, mi ò really dàgbà púpọ̀ náà. Okay. Last month ni mo gbé 46, àbí? Sweetheart. Yes, baby. Yeah, last month. 46. Ẹ dẹ̀ ní ẹ̀yin níyàwó ọmọ. I know you have the right to get angry, but just think about the love we share. My Jake, fọkàn wà sorry ni. Ìwé mi àti mọ̀ pé kíní yóò lè work. Ṣé mọ́mí ló ń bá sọ tó pariwo bẹ́ẹ̀? Ṣé o fẹ́ náà wọn ni? Can you just keep short? Ta ló fẹ́ náà sọ̀rọ̀? O fẹ́ kí fún ẹ blow lójú àbí? Àwọn òbí ẹ̀dá. Wọ́n òbí ẹ̀dá. Sọ fún ẹ Tókẹ́, tí ìkọ̀kọ̀ bá ṣí ọmọ mi, gbogbo ọmọ tí ìwọ Tókẹ́ tó bí, ò ní jèrè wọ̀. Ìrìnàjò ẹ̀dá lè akọni, Ọlọ́run nìkan ló kápá ẹ̀ láti ràn án